fún orúkọ Olúwa fún oore-ọ̀fẹ́ mi tí a tún ní ọ̀sẹ̀ yìí. Olúwa tún gbé àpàdé ara wa nínú ètò ìbápàdé àti àkókò ìmúláradá láti iwájú Olúwa. Mọ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ oúnjẹ fún ọkàn wa. Ọ̀rọ̀ Ọlọ́run ló ń gbé ẹ̀mí wa ró láti lè ti fún ara wa ní okun tẹ̀síwájú nínú iṣẹ́ tẹ̀mí. Bí ó jẹ́ pé ara wa nílò oúnjẹ, bẹ́ẹ̀ náà ni ẹ̀mí wa nílò oúnjẹ. Oúnjẹ tẹ̀mí ní àkókò yìí. Bàbá àwọn tí ó ń ṣe déédéé nínú fífún ẹ̀mí lóúnjẹ rẹ̀, a ó rí ìgbé ayé ẹ̀mí wọn bí ìyàtọ̀ yóò ṣe bá ju àwọn tó neglect ìgbé ayé yẹn lọ. Lónìí a fẹ́ wo ìgbé ayé nínú ẹ̀mí. Ìgbé ayé nínú ẹ̀mí. Nígbà tí a máa ń sọ nípa ìgbé ayé ẹ̀mí, ó dàbí afẹ́fẹ́ tàbí ìjì tó ra ń fẹ́. A lè sentir, a lè feel ẹ̀, a lè rí èso rẹ̀. Ṣùgbọ́n láti jẹ́ pé kí nǹkan yìí tún yé wa jinlẹ̀, ó nílò kéèyàn gangan ní ìrírí pẹ̀lú ẹ̀. A sọ nípa Ọlọ́run Bàbá, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́. Mo sọ fún wa nínú àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá wípé bí a ti ní Ọlọ́run mẹ́ta lọ́kan tí ó jẹ́ èdè àìyedè láàrin onígbàgbọ́ lónìí àtàwọn aláìgbàgbọ́, tí bọ́ọ̀lù Ọlọ́run sì lè jẹ́ mẹ́ta. Àwa èèyàn gangan jẹ́ mẹ́ta, a ní ẹ̀mí, ọkàn àtara. Bí a bá kú lónìí, a tún tẹ̀síwájú. Ìgbà tá àti wà, a sì wà. Ìgbà tá a tún wà gan, a tún wà. Tára yóò bá tún sí mọ́ náà, a tún wà náà ni. Torí kò sígbà kan tá a fi gbà wà. Torí pé ìgbé ayé tara là ń gbé yìí. Tó bá kú ẹ̀mí tún tẹ̀síwájú iṣẹ́ rẹ̀ nínú àwa kan náà ti jáde. Níta bá gbé ara sí ẹ̀mí ọ̀rọ̀ jábọ̀ rẹ̀. So láwọn sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá wípé ẹ̀mí tí ó fi sínú wa ń gbìyànjú ń kérora láti connect pẹ̀lú ẹ̀mí Ọlọ́run. Tí a bá jẹ́ pé ara gbaya lára láàrí, kó mọ́ jẹ́ kí nǹkan yẹn ṣe é ṣe. Ara yóò sọ́fà lọ́rùn àpáàdì pẹ̀lú ẹ̀mí wa. Nítorí náà a gbọ́dọ̀ jọ̀wọ́ ara wa lọ́wọ́ láti fàyè wa fún Jésù Kristi kó lè bá connect mẹ́mí Ọlọ́run láti sin Ọlọ́run bó ti tọ́ àti bó ti yẹ. So a rí pé a bá ní ẹ̀mí yìí ṣe wípé ó kàn jẹ́ bí afẹ́fẹ́ nìkan, ẹnìkan ni. Àṣọ Ọlọ́run Bàbá, Ọlọ́run Ọmọ, Ọlọ́run Ẹ̀mí Mímọ́. Nígbà Jésù wá sáyé, ó hàn. Ó nìkan náà la lè fojú rí. Tó jẹ́ a rí pé nígbà tó wá sáyé, bẹ́ẹ̀ bàbá wà, ẹ̀mí sì wà. Tẹ́ bá wo Jọ́ọ̀nù kínní orí 5 ẹsẹ̀ 6 sí 8, àwọn mẹ́ta yìí ní jẹ́rìí lọ́run. Bàbá, ọ̀rọ̀ àti ẹ̀mí. Wọ́n náà mẹ́ta ní jẹ́rìí láyé. Ẹ̀mí, ẹ̀jẹ̀ àtomi. So wá rí pé mẹ́ta náà ni. Mẹ́ta ń jẹ́rìí lọ́run, mẹ́ta ń jẹ́rìí láyé. Tó kò wá sí ìgbà tí ò sí ẹ̀rí. Báwa náà ti pé mẹ́ta nú ara wa. Ẹ̀mí, ọkàn àtara. Ìjìnlẹ̀ ni. Tó jẹ́ pé yóò ṣe tá a lè ṣàlàyé lónìí nítorí àkókò kálíbà láti ṣàlàyé lórí tí a bá wá lónìí. Now, tí ẹ bá wo òwe nípa tí Jésù pa fún wa nípa Jọ́ọ̀nù orí 3 látẹsẹ̀ kínní di ẹsẹ̀ 8 yẹn ló ti ṣàlàyé nípa bí ẹ̀mí ṣe ń rìn. Jọ́ọ̀nù orí 3 ẹsẹ̀ 8. Ó ní afẹ́fẹ́ ń fẹ́ sí ibi tí ó gbé wù, ìwọ sì ń gbọ́ ìró rẹ̀, ṣùgbọ́n ìwọ kò mọ ibi tí ó ti wá àti ibi tí ó gbé ń lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni olúkúlùkù ẹni tí a bí nípa ti ẹ̀mí. Ìyẹn ni pé bàbá lè bẹ́ẹ̀ bá ní ẹ̀mí ní ń darí mi. Ẹ̀mí tí ń darí rẹ yìí, ẹ̀mí jẹ́ mi ojú òfurufú, ọmọ jẹ́ mi inú omi o. Tó jẹ́ mi Ọlọ́run. Torí oríṣiríṣi ẹ̀mí ní mo darí àyàn lónìí yìí. Ẹ pé ẹ bá gbọ́ pé ẹ̀mí ní ń darí mi. Tẹ́ bá sì gbọ́n tẹ́mi ní kí wọ́n ó ṣe. Ẹ ti mọ̀ pé lè ṣe ẹ̀mí Ọlọ́run. Ẹ gbọ́ tá a bá ń sọ nípa nature àbí nature ẹ̀mí mímọ́. Ẹ̀mí mímọ́ la pè é, kì í ṣe ẹ̀mí àìmọ́. Ẹ̀mí gbọ́dọ̀ máa darí wa sí ní tó mọ́. Darí wa kúrò nínú tí ò mọ́. Tá a bá ti rí ìdarí sí ní tí ò mọ́, ká tètè fura, kò lè jẹ́ ẹ̀mí mímọ́. Tá a bá ti rí ẹni tí ń darí wa sí ìtìsí sọ̀rọ̀ Ọlọ́run, tá a bá ti ń darí wa sí tó yẹ ká yapa, tá a bá ti ń darí wa sí ẹ̀ṣẹ̀ àti àìmọ́ gbogbo, ká tètè mú fìlà wa àbí gèlè wa
káàkiri mọ́lẹ̀. Tá a bá sọ nípa ẹ̀mí mímọ́, mẹ́ta lọ́kan ni, bàbá ọmọ tó ṣe papọ̀ pẹ̀lú mẹ́ta lọ́kan. Nígbà tí Jésù wá sáyé, nípa ẹ̀mí ló ṣe wá, ó lo ẹ̀mí láyé torí pé kíta láìlẹ̀mí wá. Bàbá ọmọ àti ẹ̀mí ló rán mi, ìwé Àìsáyà sọ. So àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí wọ́n wà digbidigbi tí ó lè sọ pé ẹnìkan la gbà, ẹnìkan lẹ́nìkan. Ẹ̀mí Ọlọ́run ni, Ọlọ́run pé mẹ́ta, ó ní bàbá, ó ní ọmọ, ó lẹ́mí mímọ́. Nítorí náà bí a bá ń sọ nípa ẹ̀mí yìí, a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ rẹ̀ nínú ìṣe nígbà kan rí, nígbà tá a dá ayé àtọ̀run. Bí ó lè sọ pé Genesis orí kìíní, Ọlọ́run dá ọ̀run àtayé, ayé wà jújú, ó ṣófo, ẹ̀mí Ọlọ́run wá ń rá bàbà, ó ló pàṣẹ, ẹ̀mí á mú àwọn nǹkan yẹn ṣe. Àṣẹ Ọlọ́run àti ẹ̀mí la fi dá igi, la fi dá omi, la fi dá ẹja, la fi dá ẹranko, la fi dá àyàn. Ẹ̀mí rá bàbà. Nígbà tí Jésù náà wá sáyé ńkọ́, a tún rí àpẹẹrẹ ìwà yé ẹ̀mí. Iṣẹ́ àwọn apọ́stélì ńkọ́, a lè pè ní ìṣe ẹ̀mí mímọ́ torí pé demonstration agbára Ọlọ́run àtàgbára ẹ̀mí mímọ́ ni. Ẹ̀mí yìí tó jẹ́ ẹ̀mí Ọlọ́run yìí, ó máa ń tọ́ni, ó máa ń kọ́ni, ó máa ń darí ẹni. So nítorí náà tá a bá sọ pé ẹ̀mí ká máa rú ẹ̀mí wo. Tí ẹ̀ bá ní ẹ̀mí tọ́ òun, bílẹ̀ rí pé rú ẹ̀mí wo. Ẹ̀mí ò lè sọ fún ọ nísìnyí pé kó darí rẹ sí pé kó lọ bu omi ọ̀sà wá, kó lọ máa wá owó ẹyọ káàkiri, kó lọ bomi sínú ògùn kan. Oríṣiríṣi àwọn nǹkan tó jẹ́ pé tí ẹ bá gbọ́ tí ẹ ṣe àpẹẹrẹ ẹnu gbélé gan. Ọlọ́wọ́ ìyàwó lódò, lọ sùn ti ìyàwó lọ sùn ti lọ́kọ ọlọ́kọ. Gbogbo àwọn nǹkan wọ̀nyí nígbà tí ẹ bá lóye ń tẹ̀mí tá a sì gbóyè ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n máa fi tú wa jẹ. Nítorí náà Bíbélì jẹ́ kó yé wa nínú ìwé Gálátíà orí 5 ẹsẹ̀ 22. Ó ní ṣùgbọ́n èso ti ẹ̀mí ní ìfẹ́, ayọ̀, àlàáfíà, ìpamọ́ra, ìwà pẹ̀lẹ́, ìṣoore, ìgbàgbọ́, ìwà tútù, ìkóraẹniníjàánu. Òfin kan kò sì lòdì sí irú wọ̀nyí. Àwọn tí í ṣe ti Kristi Jésù ti kan ara wọn mọ́ àgbélébùú ti ohun ti ìfẹ́ àti ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀. So àwọn ìṣe ẹ̀mí mímọ́ leléyìí. Ẹnìkan lè béèrè nísìnyí pé bó lẹ̀mí ṣe ń gbénu wa. Tó bá dénú yẹn kì í ṣe pé bóyá àwọn míì máa ń mì gidigidigidi, kì í ṣe nǹkan tó yẹ pé bóyá èèyàn máa ń mì bí influence ni tó bá wọnú èèyàn. Ẹ̀mí jẹ́jẹ́ ni, ẹ̀mí bí àdàbà ni, kì í ṣe gidigidigidi, kì í ṣe bí àṣà tí ó kọ́kọ́ halẹ̀ tí ó kọ́kọ́ gbóyàn mọ́lẹ̀. Bó ni ṣe ń gbénu wa, bó ni ṣe ń gbénu wa. So ó jẹ́ force bí tó bá dénú wa, ẹ̀yin gan mọ̀ páyì rẹ̀ yàtọ̀. Tẹ́ ẹ bá ráyè àwọn èèyàn tó rí jútujùtu, ẹ̀wọ̀ ẹ̀mí tí ń gbénu wọn. Tẹ́ ẹ bá ní tàbí yẹn ń ṣe nínú ara, ẹ̀wọ̀ ẹ̀mí tí ń gbénu wọn. Tẹ́ ẹ bá sọ tí wọ́n wọ̀, ẹ̀bẹ̀ tí ń gbénu wọn. So gbogbo tó ń kálukú manifest nínú ara, ó sọ nípa nature àbí nature ẹ̀mí tí ń gbénu rẹ̀. Kẹ́tẹ́lú pé gbèyàn mọ̀ràn, kẹ́tẹ́lú pé gbèyàn níyànjú, ẹ kókó wo owó ẹ̀mí tí ń gbénu rẹ̀. Ẹ̀mí òótọ́ lẹ̀mí yìí, ẹ̀mí mímọ́ ni. Tá a bá ti rẹ̀ tó kórìíra òótọ́, kò lè sọ pé ẹ̀mí lẹ̀mí mímọ́, torí ẹ̀mí òótọ́ la pè é. Tá a bá ti rẹ̀ ẹ̀mí tó ń gbé jákujáku, ẹ̀wúrọ̀ ẹ̀mí tí ń gbénu rẹ̀. Tá a bá ti rí aṣọ téèyàn wọ̀, ìgbà téèyàn ń gbé, irú bóyá ti compose ara rẹ̀, ẹni ó sọ irú ẹ̀mí tó ń gbénu rẹ̀. Ẹ̀mí a máa tọ́ ni, a máa kọ́ ni, a sì tún máa bá ni wí, a máa ń bi nínú pàápàá. Ó fẹ́ darapọ̀ mọ́ wa, ó fẹ́ ṣiṣẹ́ pẹ̀ pẹ̀lú wa ká lè gbégbá yìí tó ní ìtumọ̀ sí Ọlọ́run. Ìwé Róòmù orí 8 dáwà bẹ́ẹ̀ láti ẹsẹ̀ 6, ó ṣàlàyé deep lórí ìgbé ayé ara àti ìgbé ayé ẹ̀mí, pé a lè bá lẹ́mìí mímọ́ bí ó bá sí pé bóyá àárí ìpàṣẹ níta máa ń ṣe inú ayé àwọn tí ń gbénu rẹ̀. In fact lọ́pọ̀ ìgbà mo lẹ́mìí mímọ́ kọ́ ni kí wọ́n jẹ́ máa jẹ́ testimony àbí ẹ̀rí èèyàn bí ó sì gbé ayé wo ló ń gbé tó fi hàn yí pé nítòótọ́ o ti gbẹ̀mọ́ láàyè abẹ́mọ̀ ti gba ráàyè inú ayé rẹ̀. Torí tá à ń ṣe tá à ń gbé ló sọ bá a bá ń gbé nínú ẹ̀mí mímọ́ kò lè gba láàyè láti dẹ́ṣẹ̀, kò lè rọrùn fún wa láti dẹ́ṣẹ̀. Ẹni tó fẹ́ gbégbé ayé ẹ̀mí ó ti bọ́ lọ́wọ́ ní tẹ́ ń pè ní sí ara. Àwọn iṣẹ́ àtàràbàrà ti ṣe ẹ̀ràn yìí no. Òfin ẹ̀mí ni ó máa gbénu rẹ̀, òfin ẹ̀mí ni ó máa rìn nípa rẹ̀. Òfin ẹ̀mí yàtọ̀ sófin ara. Ẹni tí ń struggle pẹ̀lú fọ̀gbánságà àgbèrè ìwà eríwọ̀ bí àjẹ́ ìrójú òru bọ̀rìṣà ṣàjẹ́ kó lè kọ́mọ kankan nípa ìgbé ayé ẹ̀mí. So gbàdá bá bọ́ọ̀nù àwọn nǹkan wọ̀nyí dẹ́ lómi ìbàdàn ti tọ́ wa. Àwọn kan mi ti ya lérò pé bóyá nọ́mà ni ẹ̀mí ọ̀sán fún wa pé lè yóò dáa. Níbi tó fẹ́ lọ ń gbà mí yọ pé kó má lọ, níbi tó fẹ́ sí ń gbà mí yọ pé kó má ṣe.
ìgbà yẹn lòfin ẹ̀mí ó bẹ̀rẹ̀ sí rọrùn fún wa ìgbà yẹn láàmú tó máa ń tán pẹ̀lú òfin ẹ̀mí kọlọ́run kó ẹnì kọ̀ọ̀kan lọ́wọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa á tún máa mú àwọn agbára ẹ̀kọ́ mi wá gbọ̀ká mọ̀ yìí pé kéèrò tó rí pé yóò gbégbé ayé ẹ̀mí ó dàbí oko ilẹ̀ tá a pako rẹ̀ ní tá a gbin ìgbàdo tá a gbin ẹ̀ẹ̀kan lè rágbàdo níbi kan sá ẹ̀ẹ̀kan lè rọ́ọ̀sán níbi kan sá ẹ̀ẹ̀kan lè rí ráàsì níbi kan sá wọ́n kọlẹ̀ wọ́n ro ni ó ní ẹtù lẹ́yìn tí a kò ro nígbà bá tulẹ̀ ọkàn wa fún Kristi tá a gbọ́rọ̀ Ọlọ́run láàyè tá a gbàdúrà tá a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run tá a ń gbọ́rọ̀ rẹ̀ oúnjẹ ẹ̀mí ni tá a ń sọ fún wa yìí bá a máa ń gbọ́ Ọlọ́run tá a ń gbàdúrà nínú tá a fàǹfààní àwọn ìbá wà tá a gbà à ń fún mi lóúnjẹ rẹ̀ nù bẹ́ẹ̀ ni ìgbé ayé mi ó máa le sí ó máa lágbára sí ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá gbà àwẹ̀ àmọ́ pé bá kí ọ̀run sí kí mọ́tò máa jábọ́ kó máa jábọ́ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwẹ̀ là ń gbà tá a fi fún ẹ̀mí wa lókun ọ̀pọ̀ sóògùn là ń ṣe tá a fi fún ẹ̀mí wa lókun kẹ́mi wa ń bá gbọ́jọ́ kan bá rẹ̀wẹ̀sì kan bá wíìkì láti lè resist ìdánwò ti dojúkọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìsìnkú àbá bá ń pàdé ilé ìsìn kì í ṣe ń pè torí pé nǹkan kan ń bẹ tá a fẹ́ pín àbí tá a fẹ́ gbà àwọn tí ń bẹnu ara lórí pé táwọn pálọ̀ ilé ìsìn àwọn bá promise wọn ló wú àbò oúnjẹ ni wọ́n ó lọ ní wọ́n bá jẹ́ǹjẹ́ tara ẹ̀mí rẹ̀ ńkọ́ tẹ́mi rẹ̀ bá sì kúrò lára níbo ni ó padà sí mo ní yọrí sí tábà ti fẹ́ yá fún Jésù láti ṣe bẹ́ẹ̀ tábà ti ṣe bẹ́ẹ̀ jára dónú Kristi títà fi pàdé ní wákàtí mi gòrò nǹkan lára yín kọ Jésù wa àmín.